Koiki Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Àwọn sọ́lára àgbà yìí dá, àwa ló láṣà àti èdè. Gbígbédè lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. They never sabi wetin we carry for her. But e dey move closer before dem go sabi. I said they never know wetin we carry for body. But e dey move closer before dem go sabi. Ọ̀kín lọ lọ́jà ẹyẹ, ìníhùn ló ló lajú. Ẹyẹ tó lórí kodò bí àdó wọn pẹ̀tẹ́ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa, ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa, ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè tó dúdú àga. Odùduwà kò bá lè gbé wá. Ọmọ Odùduwà ṣe gírí, ẹ dìde fún ẹ̀tọ́ adúláwọ̀, ká lè jọ jùmọ̀ gbé délẹ̀ ìlérí, káwa lè gba ògo ilẹ̀ wa, ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé, ká lè gbàdé adé adúláwọ̀, àwa ni mọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. Ọmọ Odùduwà ni wá. Koiki Media, àwa là ń gbé tó lárugẹ. Ètò tó pọ̀jù owó tí wọ́n máa ní. Kásá ẹgbẹ́ polówó ọjà wà kájé bùgbà yín jẹ. Ètò tó pọ̀jù owó tí wọ́n máa ní. À ń gbé tó lárugẹ, à ń gbàsà lárugẹ. Ètò tó pọ̀jù owó tí wọ́n máa ní. News and sports ẹ máa rí gbọ́. Ètò tó pọ̀jù owó tí wọ́n máa ní. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa gé tantan. Koiki Media ọ̀rọ̀ lágbájúmọ̀ mi o, máa bá ṣẹ̀rẹ̀ lọ o. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá tata o. À ń gbádùn rẹ, ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi, ṣẹ́yìn lọ máa fi dìbò tẹ̀ mọ́lẹ̀ o. Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé máa dé, ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ o. Igbó máa wọ̀ gbàjòjì ò gbọ́dọ̀ wọ, àjòjì tó bá wọ bẹ̀ á tẹ̀lé ní ẹbọra. Ẹ̀yin lọ máa náwó kóyìnbó tó dé, ìgbà tó yìnbó dé o, owó náà dẹ́ tún pọ̀ sí o. Koiki Media ṣàwa ní bàbá. Koiki Media àwọn ní bàbá. Koiki Media àwọn ní bàbá. Àdáńsọ àtúnpèrègèdè. Koiki Media àwọn ní bàbá. Àwa là ń gbé tò lárugẹ, jẹ́ ká jọ gbọ́ o. Koiki Media àwọn ní bàbá. Àkúnjà fẹ́tọ̀ ilẹ̀ wa, fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Koiki Media àwọn ní bàbá. Ọmọ Oòduà ni wá o, tọkàntọkàn. Koiki Media àwọn ní bàbá. Ikú tó ṣe bí lébi òsì, àdìmú bàbá iyọ̀. Koiki Media àwọn ní bàbá. We bring you work closer to your doorstep. Koiki Media àwọn ní bàbá. Afẹ́fẹ́ tó ń fẹ́ òòdùn kan ní oko lára ni. Koiki Media àwọn ní bàbá. Àpèrègèdè Olódùmarè ló fún wa ṣe. Koiki Media àwọn ní bàbá. Gbogbo ayé ẹ gbọ́, àwa ní bàbá o. Koiki Media àwọn ní bàbá. Ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà yín wá o. Koiki Media àwọn ní bàbá. Odùduwà lágbédá ní, òtítọ́ lágbédá ní. Koiki Media àwọn ní bàbá. A kì í sọ̀dálẹ̀, a kì í sódì kẹta. Koiki Media àwọn ní bàbá. A dúró tán, a tún pèrègèdè. Koiki Media àwọn ní bàbá.
Koiki Media, we bring you work closer to your doorstep. Koiki Media is around. Is around. Ladies and gentlemen, ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹ tẹ́tí ẹ̀kọ́ ètò tó kojú gbogbo. Ladies and gentlemen, ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹ tẹ́tí ẹ̀kọ́ ètò tó kojú gbogbo. Koiki Media is around. Koiki Media. Àwa la ni máa bù, àwa lè fi ìyà rẹ̀ jẹ. Kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Gbogbo agbára tí ń bẹ Nàìjíríà pátápátá. Now, chief of minister ó kú kọ́lọ́n fọ̀rùn kẹ torí pé àwa náà ò fẹ́ kó kú ọ wá kú ń sìn. Wọ́n ẹni tó kàn tó yẹ kó bọ́ síbẹ̀ ọjọ́ ọmọ Yorùbá wọ́n ní kí wọ́n lọ rìtáyà gbogbo wọn. Kí wọ́n tó lè gbé Fúlàní síbẹ̀. Kọ́ kó rí bẹ́ẹ̀. Kí la wá ń bára wa sí? Ajá eré kí la já ń bẹ́kùn sí? Ajá ò ní dógbó ẹkùn láéláé. Ó sì enough is enough. This is our time to fight for our rights. Bàbá Awólọ́wọ̀ ní pé tó bá yá àwọn ọmọ tẹ́ ẹ̀tọ́ ó ní máa béèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Àsìkò ló tó yìí torí pé táwọn ọba para wa ká ṣẹra wa lọ́kàn ká gba ẹ̀tọ́ yẹn sìn a lè gbà mọ́. Àwa tọ́lọ̀ ń fún ní egun tá a léwu lọ́wọ́ yìí. Àwa ni ká jà fún kí gbogbo àṣẹra wa lọ́kàn ká fi jálẹ̀ ká fọ́ tẹ́lẹ̀ ká gba ẹ̀tọ́ wa lọ́wọ́ wọn. Ojú ò ní sí gbogbo yín. Once again, Koiki Media bring the work closer to your doorstep. Ìlú Ọ̀yọ́ Aláàfin náà ni a lè wà aláṣìwà ọjọ́ 22 oṣù kejìlá nínú ọdún 2022 òun náà ni a wà yìí aláṣẹ́rú wọn sẹ̀. Nàìjíríà ò ní big flag tó báyìí wọn ni wọn sì lè ní. Iwájú pálásì Aláàfin òun ni a wà yìí. Wá mo kí gbogbo wa pé ẹ káàsán ní gbogbo ibi tí Ọlọ́run bá ní kí ohùn mi tún máa dé. Mo kí wa pé ṣe dáadáa ni a tún láǹfààní àti ríra wa. Mo kí wa pé a kú bí gbogbo ẹ̀ ṣe rí, a dẹ̀ kú gbìyànjú, kò ní sú wa o, kò dẹ̀ ní rẹ̀ wá. Àṣeyọrí dẹ̀ la máa ṣe, àní ṣàṣetì. Gbogbo ẹni tí ó bá ń dalẹ̀ pé kílẹ̀ Yorùbá kó má dúró ní gbogbo ibikíbi tí irú onítọ̀hún bá wà, k'Ọlọ́run Elédùmarè kó ṣe n tó tọ́ fún wọn àti n tó yẹ, torí pé ìdùnnú tó lè wà náà ni pé kí ọmọ Yorùbá tọ́ba Elédùmarè dá dáadáa tó fi wá síbi tó dá kó tó di pa àwọn Britain wọ́n wá yọ gbogbo ẹ̀, wọ́n ṣe báṣubàṣu. K'Ọlọ́run jọ̀ọ́ kó wọnú lọ́à èní gbogbo ibikíbi tí àwọn èèyàn bẹ́ẹ̀ bá wà, kẹnu wọn kó má kò látara pé tí àwa tí à ń fẹ́ kí a tètè gba ara wa sílẹ̀
torí ọ̀pọ̀lọpọ̀ ohun tí à ń rí tó ń súnmọ́ tí ó dẹ̀ ń bọ̀, àtẹni tí ó ní kò ní dé àtẹni tó ní kò ní ṣeé ṣe. Nígbà tí wàhálà yẹn bá dé, olúkálukú máa sá, ọlọ́mọ ò ní mọ ọmọ mọ́, aláya ò ní mọ aya mọ́. Òun náà la ṣe ń pariwo pé kí a gbára wa ká tú kúrò nínú ohun tí Britain dá sílẹ̀ tó ń pè ní Nàìjíríà. Ohun ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá pé kíran yìí kó dá dúró, àmọ́ kò wù ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò fẹ́ kíran Yorùbá kó dá dúró. Ó wá di láàrin àwa àti àwọn irú èèyàn bẹ́ẹ̀ wọ́pọ̀. Tá bá ní ká máa dárúkọ wọn, ilẹ̀ máa kún. But irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n tó population millions of ọmọ Yorùbá tí ẹkún ilẹ̀ Yorùbá tó ń ṣe wọ́n lójoojúmọ́ pé báwo nìkan ṣe rí báyìí, látara pé àwọn èèyàn wá ní ká dá dúró. Bàbá dá kúkú dá dúró, a máa ṣòṣèlú, kò sọ́gbọ́n ẹ̀. Àmọ́ òṣèlú tá máa ṣe, òṣèlú ti ara wa, òṣèlú ti èyí tí ó máa jẹ́ tilẹ̀ Yorùbá nìkan, tí a ní involve Igbo tó máa bá wa ṣòṣèlú. Torí tá bá ti dá dúró tá gba country wa, Igbo kò ní lẹ́tọ̀ọ́ láàrin ilẹ̀ wa kó wá sọ bí a ṣe máa ṣe ìbò wa. Haúsá ò ní lẹ́tọ̀ọ́ láti inú òfin bá wa contest fún governor, presidency, àbí senate, àbí house of assembly. Tá bá kúkú dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, a máa ní ètò tiwa gẹ́gẹ́ bí wọ́n ṣe ní South Korea, ní Japan, ní India, ní Brazil, tí olúkálukú wọn dẹ̀ ń lo èdè ìlú wọn láti lè fi jẹ́ kí nǹkan kó máa lọ síwájú, kí ìdàgbàsókè sì máa wà. Àmọ́ àníyàn kan tí Britain create ni pé lọ́dọọdún ní ọdún mẹ́rin mẹ́rin, ẹ̀yin Yorùbá, Igbo, Haúsá, Fúlàní, ẹ lọ máa dààmú ara yín kẹwọ́ ẹni tó máa jẹ president tí ẹ dẹ̀ ní nífẹ̀ẹ́ ara yín, kẹwọ́ ẹni tó máa jẹ vice president tí ìfẹ́ kan dẹ̀ ní sí láàrin ara wa. Àmọ́ ṣe ló dàbí tí ọ̀rọ̀ yẹn ò yí ọ̀pọ̀lọpọ̀, ṣe ló dàbí à ń tako arákùnrin tó ń pè ní Ọmọlódù Ọdẹ, Jagaban. Ṣe ló dàbí lẹ́mìí àwọn kan bígbà tó yẹ pé òun ló ní ilẹ̀ Yorùbá. Èmi á dẹ̀ máa sọ fún gbogbo ọmọ Yorùbá pé ẹ̀jẹ̀ kan tó ń ràn lára Tinubu, òun náà ló ń ràn lára èmi Ọláyọmí Kóìkì. Mo wá tún fẹ́ ránṣẹ́ sí Tinubu láàárọ̀ yìí pé a ti rí ìgbésẹ̀ tó fẹ́ gbé. Ìyẹn mo ṣe kọ́kọ́ fi àwòrán Tinubu fi wọ̀n nígbà tóun náà wà ní exile. Èmi ò sí ní exile because èmi fi visa wá sí bíbáyìí. But nígbà tí Tinubu máa wá sílùú yìí, ó sá kúrò Nàìjíríà látara pé Abacha fẹ́ gbẹ̀mí ẹ̀. Kò ń ṣe pé mi sá kúrò ní Nàìjíríà ní 1998, but lóòótọ́ mo jápa látara pé Nàìjíríà ò ṣiṣẹ́. In tó mú Tinubu náà sá kúrò ní 1990 whatever tó bá kúrò, ó nídìí. Àwọn àgbàlagbà dẹ̀ máa ní tí kò bá nídìí, obìnrin ò kí ń jẹ́ kúmólú.
àmọ́ ìdí tí Tinubu ti yàtọ̀ nísìn látara pé ohun Ọlọ́run ohun ìṣẹ̀dá ẹ̀ kò ń ṣagbára ẹ̀ bó sùn lénìí bọ́lọ́run bá ní ó máa jí lọ́la á jí bọ́lọ́run bá ní ó máa lo ọdún tó dán dá fún á lò ó kódà bẹ́ẹ̀ ṣépè fún títí bẹ́ẹ̀ ní kó kú kò ní kú bọ́ fún ní poison jẹ kó bá jẹ́ kò ní ràn but in tí mo mọ̀ ni pé kò lè wà forever pé Tinubu máa wà láyé forever tó bá jẹ́ pé Tinubu máa wà forever ó jẹ́ ká sì máa rí bàbá Awólọ́wọ̀ lénìí tó bá jẹ́ pé Tinubu máa wà forever kódà ó jẹ́ ká máa rí Adolf Hitler ó ti wá fi hàn pé ẹ̀dá kan ò lè wáyé awáyé má lọ kan ò sí ẹ sọ fún Tinubu ẹ̀yin tẹ́ bá mọ̀ pé arẹ́dì pé kó pa gbogbo wa arẹ́dì pé gbogbo wa o kájọ́ ọmọ Yorùbá a fẹ́ jẹ́ kó pa wá bóun kó ṣe bẹ́ẹ̀ bóun kó má ṣe bẹ́ẹ̀ àmọ́ ẹ sọ fún pé à ń ránṣẹ́ sí láti iléeṣẹ́ Koiki Media pé àwọn ọmọ Yorùbá nation o arẹ́dì pé kó pa gbogbo wa pátápátá ìtorí ikú kan ò bẹ̀rù bà wá tí Tinubu á rò pé òun fi kú lé rẹ̀ kò fi kú lé àwa torí pé in tí ọmọ Yorùbá ń béèrè fún lénìí kò tí ì pọ̀ ju ẹ̀mí Tinubu lọ bí Tinubu ò bá dẹ̀ kíáfù ẹ̀mí tiẹ̀ ló máa já sí ìrìn àjò tí Yorùbá nation tá gbé dání mo ní tí kò bá wà very very careful ẹ̀yin tẹ́ bá mọ ìyàwó ẹ̀ tẹ́ bá mọ ẹni tó súnmọ́ ẹ̀yin àgbàlagbà Ọọ̀ni of Ifẹ̀ Aláàfin Àwùjalẹ̀ ọba Oyèkán gbogbo ẹ̀yin ọba ẹ sọ fún Tinubu pé ẹ̀mí ẹ̀ máa já sí ọ̀rọ̀ Yorùbá nation tí ó bá ń sọ fún wa gẹ́gẹ́ bí in tó ń sọ pẹ̀lú àwọn Nigeria military pé gbogbo ẹni tó bá ń ṣe Yorùbá nation pátá gbogbo yín pátá ní kẹ́ lọ pa torí Tinubu ò mọ tó ń bọ̀ ni tó bá mọ tó ń bọ̀ nígbà tí a ti bá sọ gẹ́gẹ́ bí ọmọlúàbí tó bá wá náà ò ní gbọ́ gẹ́gẹ́ bí ọmọlúàbí á jẹ́ pé àwa àti ẹ̀ àjọ máa kó sínú ṣòkòtò kan náà bọ̀ ẹ̀mí ẹ̀ máa já sí kò dẹ̀ sí ọgbọ́n kan láyé tó lè dá tẹ́ẹ̀mí ẹ̀ ò ní já sí nítorí pé wọ́n ti bá sọ ní tọmọlúàbí wọ́n ti bá sọ ní èyí tí à ń pè ní gẹ́gẹ́ bí ìfẹ́ tí bàbá Akíntóyè ní sí gẹ́gẹ́ bí ìfẹ́ tí bàbá wa Professor Emeritus tí wọ́n ní sí Tinubu wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ìyẹn ní last year April pé ọmọlódù ọdẹ àbúrò ló jẹ́ sí bàbá Akíntóyè o ò lè dàgbà ju bàbá Akíntóyè lọ ǹjẹ́ ambition ẹ yìí lóòótọ́ ó dáa kéèyàn lambition kò sí nǹkan tó pọ̀ jù pé tíyàn bá ní ambition àmọ́ ambition ẹ yìí ǹjẹ́ kò ní tako àwa ọmọ Yorùbá èní ní 7/7/2025 aago 12:00 láti iléeṣẹ́ wa níkànnì wa Koiki Media tí mo jẹ́ adarí iléeṣẹ́ náà tí ó ń jàjàǹgbara fún ilẹ̀ Yorùbá pé kó dúró tá bá ní kó dúró kò yí ọ̀pọ̀lọpọ̀ pé kí a ní òmìnira ìdádúró kọ́ńtírì tiwa tí a máa níjọba tiwa tí Ìgbò ò ní láǹfààní àti bá wa ṣe nínú ẹ̀ Haúsá ò ní lẹ́tọ̀ọ́ láti máa bá wa jà pé nígbà tá a bá fẹ́ ṣe presidency nílẹ̀ Yorùbá bíi tí wọ́n ń ṣe lọ́wọ́ nísìn mo kí gbogbo ẹni tó máa gbọ́ ohun tí à ń fi síta yìí à ń bọ̀rọ̀ lọ mo ní bàbá Akíntóyè ní May
pé kí ọ̀rọ̀ yìí kó má bàa di in tí ó máa mú ẹ̀mí púpọ̀ lọ, wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí Bọ́lá Ahmed Tinubu ní April last year. Nígbà tí kò dáhùn, wọ́n tún fi ìmí ránṣẹ́, òun ló wà ní iwájú screen yín fẹ́yìn tẹ́ ń wò wá, tí lẹ́tà náà dá lórí Yorùbá Self-Determination Movement. Kò kí ń ṣe ẹgbẹ́, eléyìí ò ń ṣe coalition of àwọn politician, eléyìí ò kí ń ṣe political party. Ìwakọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá tó fẹ́ gbé ọmọ Yorùbá jáde kúrò nínú ìdì tí Britain gbé sí ní 1914 amalgamation, tí ẹ̀tọ́ dẹ̀ wà pé a lè ṣe ẹ̀tọ́ yẹn dẹ̀ láti ń bá bọ̀ láti 2019 láì tí mú ìtàjẹ̀sílẹ̀ wá, yàtọ̀ sí pé ìjọba Nàìjíríà ló tún mú ìtàjẹ̀sílẹ̀ lọ bá Jùmọ̀kẹ́ Oyèlékè, ìyẹn ní 3rd of July 2021 pẹ̀lú ìbọn tó yìn sí. Òun náà ló tún mú ìtàjẹ̀sílẹ̀ wọnú ilé olóyè ọmọ Adéyẹmọ ní July 1st tí wọ́n pa Àdògán. Nígbà tí wọ́n pa Àdògán, bẹ́ẹ̀ ni wọ́n tún pa Alhaji Fatai, èyí tó jẹ́ bàbá tí ọmọ Adéyẹmọ tó jẹ́ bí ọ̀nkù rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ jàǹbá tútù ṣẹlẹ̀ láti 2019 látara pé ìjọba Nàìjíríà wọ́n ní àwọn ò ní gbà pé kí Nàìjíríà kó pín, pé bá fẹ́ bá kọ̀ gbogbo Yorùbá gbọ́dọ̀ wà nínú Nàìjíríà. Àwa dẹ̀ ní a fẹ́ Nàìjíríà mọ́, a dẹ̀ fẹ́ kí ọ̀rọ̀ yẹn kó di gbà má gbà, fà síbí má fà sọ́hùn. Àmọ́ bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ yìí, in tí ọmọlódú ọdẹ ìyẹn Tinubu, òun náà sọ́rí nínú ìgbà tó sá kúrò ní Nàìjíríà tábàjá ń lé ẹ̀mí ẹ̀. Ó ní òun ò gbàgbọ́ mọ́ nínú Nàìjíríà nítorí pé Nàìjíríà Britain ló create. Ìtọ́dẹ̀ create fún kò ń ṣe fún àǹfààní ẹnìkankan, kò láǹfààní fọ́mọ Yorùbá, kò láǹfààní fọ́mọ Ìgbò, kò láǹfààní fún Haúsá, àmọ́ ó ṣàǹfààní fún àwọn ọmọ Fúlàní. Gbogbo eléyìí náà ni òun náà ti sọ rí. So kò ń ṣe tuntun tóun bá wá yí òun padà fún ìdí kan àbí ìdí kejì tó yí òun tí kò yá wa, tó takú pé a ní kúrò nínú Nàìjíríà. Ó ti di dandan pé kí gbogbo wa ń kọ́ inú Nàìjíríà yẹn náà ni a máa wà. Àwa wá ń sọ fún pé kò lè rí bẹ́ẹ̀ o. Kò lè rí bẹ́ẹ̀. Jẹ́ kí Yorùbá kó tú rẹ̀ sílẹ̀, ká padà síbi tí a wà kó tó di pé Britain gbede, ìyẹn ní 1914 amalgamation. But a ti wá rí nísìn pé èyí tí Tinubu náà fẹ́ gbé síwájú yìí, ó máa ju ẹ̀mí ẹ̀ lọ. Ó máa ju ẹ̀mí ẹ̀ lọ nítorí pé in tí à ń béèrè fún, ẹ̀tọ́ wa tí à ń náà fẹ́ yìí, kò tí di in tí Tinubu máa sọ pé kò ní ṣeé ṣe. Ó gbọ́dọ̀ ṣeé ṣe ni, ó dẹ̀ máa ṣeé ṣe bí Tinubu fẹ́ bó kọ̀, ó gbọ́dọ̀ ṣeé ṣe. Látara pé ilẹ̀ Yorùbá ti ń bẹ̀rí kó tó di pé ọ̀rọ̀ Nàìjíríà dé. Ìyẹn ń ṣe ìntàṣẹ máa sọ mọ́, ẹ̀rí oríṣiríṣi ti bákẹ̀. Bó ṣe ni pé ìntàrí nísìn, Tinubu náà fẹ́ dìfẹ́ǹdì Nàìjíríà fún àwọn tó hùn tí
wọ́n gbé Nàìjíríà kalẹ̀ ó wá ń sọ fún gbogbo ọmọ Yorùbá pé ìyẹn nínú àtẹ̀jíṣẹ́ tó jáde ní gbogbo ìwé ìròyìn nínú Nàìjíríà láti àná 6th of July 2025. Tinubu ní kí n sọ fún gbogbo èèyàn ọmọ Yorùbá nation nílé lóko pé wọ́n bí yín dá ẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ dánwò. Ó ní dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Ó ní tẹ́ bá dánwò ẹ̀ dán tán. Ó ní tóun máa fi ojú gbogbo wa rí àtèmi àtẹ̀yìn àti bàbá Kítóyè. Ó ní bí alápá wa máa ká. Ó ní ọmọ àlè ní gbogbo wa tá à ń béèrè pé kí a wá gba Yorùbá nation nígbà tí òun ń ṣèjọba lọ́wọ́ bóun ṣe máa maintain Nigerian status quo fáwọn òyìnbó tí wọ́n gbé jáde ní 1914. Ó ní coward ni wá pé ṣèbá náà máa ṣe nǹkan ní àdẹ̀ṣe pé so ká lọ mú aṣọ wa ká ti bọ inú ṣòkòtò torí pé tẹ́ ẹ̀ bá ti bọ inú ṣòkòtò in tóun máa ṣe fún èmi àtẹ̀yìn kódà ó ní àwọn tí wọ́n ń bọ̀ lọ́jọ́ ọ̀la wá máa ròyìn. Èmi kọ́ mo sọ, Tinubu ló sọ bẹ́ẹ̀. Bàbá wo gbogbo àwọn headline tó jáde, ẹ jẹ́ ká mú láti The Guardian newspaper. The Guardian newspaper jẹ́ kó yé wa pé Aṣíwájú ọmọ Olódòọdẹ, the president and the chief commanding officer fún gbogbo military tí kò lè pẹyẹ tó ń pa àwọn èèyàn bíi Shikin ní Benue, Kwara State wọ́n ti gbàbẹ̀ mọ́ wọn lọ́wọ́, wọ́n ń súnmọ́ bọ̀ Kogi wọ́n ti gbàbẹ̀ mọ́ wọn lọ́wọ́ títí dé Ọ̀ṣun State and gbogbo ilẹ̀ Nàìjíríà. Ó wá ní ó tẹ̀tú wá kó wa pọ̀ mọ́ àwọn terrorist. Mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa. Ohun tí Tinubu sọ òun ni mo wá fi jíṣẹ́ fún ẹ̀yin ọmọ Yorùbá kí gbogbo wa lè mọ irú eré tá máa sá láti sìn títí di ìgbà náà. Tinubu ní àwọn ti kọ́ àwọn sójà síta dáadáa o. Sójà yẹn kò ní wá lé bandit nìkan, ó ní ó máa lé àwọn separatist. A máa ṣàlàyé kí ni meaning separatist fún wa. Àmọ́ headline yẹn lẹ́ẹ̀kan sí lórí The Guardian newspaper ìyẹn léni 7th of July 2025. President Tinubu orders security agencies to crush bandits, separatists and others. Kí ló dé, kí ló fà á tí wọ́n join ní àwa tá fẹ́ kúrò ní Nàìjíríà pẹ̀lú terrorist? Gbogbo ẹ̀ náà la máa gbé yẹ̀wò. Tinubu ní Nàìjíríà ò ní wà kí èèyàn kan wá náà fẹ́ stop peace and the unity. President Bola Tinubu has ordered security agencies to crush terrorists, bandits, insurgents, and the separatists, strengthening the nation's peace and unity. Ìbéèrè àkọ́kọ́ tá à ń bi Tinubu ọmọ Olódòọdẹ ó ní pé ṣé ìlú yìí ní peace, ṣó ní unity? Ẹ bá béèrè lọ́wọ́ ẹ̀. The Vanguard newspaper nígbà táwọn máa kọ àwọn ní Tinubu to military, crush terrorists, you have my support. President Bola Tinubu has told the military to rise to the occasion, confront and crush those seeking to undermine the security of the country. Àwa undermine security Nigeria, kódà security Nigeria ni ó undermine ní ilẹ̀ Yorùbá. Èyí tó ń pè ní iléeṣẹ́ Tinubu tí ó kówó jẹ gbogbo owó Lagos State tó fi build TVC tí gbogbo èèyàn ń wò lágbàáyé lénìí, owó Lagos State ni àwa náà la lówó yẹn. So tẹ bá ń rí TVC lénìí, owó ilẹ̀ Yorùbá tí Tinubu jí kó tó fi maintain TVC bẹ́ẹ̀ ló fi maintain Lagos State àti tó ń gbà ní gbogbo other state kó tó di pé ìjà dé láàrin òun àti Arẹ́gbẹ́mugbó. President Bola Tinubu orders military to crush the bandits, terrorists, and others. President Bola Tinubu has issued a direct mobilization order to the Nigerian army ìyẹn ní àná
during the grand final of the Army Day celebration ní Kaduna tó ti fẹ́ gbẹ̀mí àwọn èèyàn tán, to crush all criminal elements, bandits, separatists, and terrorists. Punch newspaper. Tinubu ní, má wò mí o, ìwọ military. Ẹ ti gbàṣẹ nísìn. Tinubu orders the military to crush terrorists and bandits and separatists. Gbogbo ẹ̀ ni ó jáde nínú ìwé ìròyìn ìyẹn lánàá. Kí ni ọmọ Yorùbá rí sọ̀rọ̀ yìí? A ti sọ fún yín pé látilẹ̀ gbogbo ẹni tí ó bá ń fọkàn sí pé Tinubu máa gbalẹ̀ Yorùbá fún wa, ẹ jẹ́ ká kọ́kọ́ sọ fún Tinubu pé àwa ò kì í ṣe separatist. Àwa yàtọ̀ sí separatist. Àwa self-determination ni àwa ń jẹ́. Lákọ̀ọ́kọ́, àwọn ló ń pè ní separatists. Separatists are individuals or groups who advocate for the separation of a group of people from a large entity. Group of people, 60 million Yoruba people under the leadership of Akintoye are demanding an exit out of Nigeria. In táwa ń béèrè fún nìyẹn. In táwa dúró lé lórí nìyẹn. In táwa fẹ́ gbà nìyẹn. Òyìnbó máa ń fọ́nì gan. So tó bá ń lo separatist, àwa ń sọ fún Tinubu lẹ́ni pé lóòótọ́ àwa gúrùpù kan, àwa ẹ̀yà kan tó ti ń bẹ̀rí tí wọ́n dẹ̀ kó pọ̀ mọ́ Nàìjíríà tó dẹ̀ ti ń lọ bẹ́ẹ̀ fún 110 years lábẹ́ the fraudulent amalgamation. Àwa jáde, àwa ń fi ẹ̀dùn ọkàn wa hàn pé a fẹ́ Nàìjíríà yẹn mọ́. Interfẹ́nísì òun ni pé a fẹ́ ní independent country tiwa. But separatists, according to the Google, only are individuals or groups who advocate for the separation of group of people from a large entity, such as a country like Nigeria, based on various factors like ethnicity, religion, political ideology. This separation can manifest as desire for greater autonomy, self-government, or even complete independence. In táwa béèrè fún, in táwa ń fẹ́, in táwa fẹ́ gbà, in tá dúró lé lórí, òun ni pé self-determination, the inalienable right gbogbo ọmọ Yorùbá, kódà ẹni tó náà wọn fẹ́ right ẹ̀ náà ni, a gbọ́dọ̀ mú right yẹn, a gbọ́dọ̀ respect ẹ̀, a gbọ́dọ̀ mú dúró. Under Article 3 of the United Nations, indigenous people, because indigenous people ní gbogbo wa, ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá, àmọ́ Ìgbò rí tẹ́lẹ̀, lóòótọ́ geographical area bí tó kó gbogbo wa sí, àbí bí tí a wà, kì má rí bí tó kó wa sí, because ilẹ̀ Yorùbá ti ń bẹ. A kò wà fortunate pé Ìgbò, Haúsá ní Elédùmarè dá láàrin àyà ló dá pẹ̀lú wa ní area yẹn. Ó lè wọ́n Ọlọ́run nígbà yẹn kó dá wa pẹ̀lú àwọn ẹlòmíì, but ó ti dá wa pẹ̀lú àwọn tó dá wa. Nígbà tó dá wa yẹn, kò náà dá wa pé kí èmi ọmọ Oòduà, ọmọ Yorùbá àti ọmọ Ìgbò àtọmọ Haúsá, kò dá wa pé a gbọ́dọ̀ jọ ṣe. Kò dá wa bẹ́ẹ̀ rárá. Ó dá wa gẹ́gẹ́ bíi pé kí olúkálukú dá wà níwọ̀nba ibi tó dá sí, kí wọ́n dẹ̀ manage ara wọn. Bàbá wo ọ̀pọ̀lọpọ̀ ìlú lénìí, ìlú míì kò ní kankan, wọ́n dẹ̀ ṣì manage ara wọn, wọ́n dẹ̀ ń ṣe dáadáa. Àwọn ọmọ ìlú wọn dẹ̀ ní àǹfààní tó pọ̀ láti lè sọ èdè wọn,
láti lè ṣe ìjọba ara wọn àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ilé ayé tóbi gan, we're about 194 countries, but ó yẹ kó jù bẹ́ẹ̀ lọ. But nítorí Britain ó gbé gbogbo ẹ̀, ó join it together ní 1914. Bẹ́ẹ̀ wọ́n ti disturb ọ̀pọ̀lọpọ̀ territories around the globe. Ìyẹn nìjà ṣe ń ṣẹlẹ̀ nípa ilẹ̀, ọ̀rọ̀ border dispute tó wà káàkiri gbogbo àgbáyé. So self-determination yẹn tí àwa dúró lé lórí, ó fún wa ní the virtual right, ẹ̀tọ́ wa láti lè determine pé a máa ní country wa o. Nínú country yẹn, a máa ní economy tiwa, bí UK ṣe ń run economy tiẹ̀, bí America ṣe ń run economy tiẹ̀. Gbogbo èèyàn ló ń wà excited, àwọn ọmọ America precisely, nípa èyí tí America government ń ṣe lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ náà ni àwa náà ṣe máa lè ṣe tó jẹ́ pé a níṣẹ́ fẹ́ dìbò báyìí tá ṣe máa náà fẹ́ rotate, because in tán ṣe nísìnyí wọ́n rotate Nigeria every 4 years or every 8 years. Wá gbé lọ sí south, wá dá padà wá sí north, wá dá padà lọ sí south. Even pẹ̀lú method yẹn, wọ́n sì yan àwọn kan jẹ nínú Nigeria. Wọ́n yan Igbo jẹ, wọ́n yan àwọn ẹ̀yà míì jẹ. And tabanika máa tẹ̀lé template yẹn, òun ló ń fa èyí tí wọ́n sọ fún Tinubu nísìn pé a fẹ́ mọ́. Lóòótọ́ àsìkò ẹ̀ ò tí ì tán. But tá bá ti ní country tiwa ká dá dúró, a ní nídìí ká ṣe máa lọ consult Igbo pé nígbà tá bá ṣèjọba Yorùbá tán ní ọdún 4, a dá padà lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ Igbo. Tí ọmọ Igbo bá ṣe tán, a dá padà lọ sọ́mọ Haúsá. Ilẹ̀ Yorùbá tó jẹ́ ọ̀dọ̀ tiwa, ibẹ̀ láti máa ṣe ìjọba ara wa. Ìjọba tó máa ṣàǹfààní fẹ́mi fún wọ. Ìjọba tí a máa lè mú gọ́ọ̀mẹ̀ntì wa, a máa mú àwa accountable. Irú ìjọba bẹ́ẹ̀ là ń sọ. Bóyá ìyẹn ò yí ọ̀pọ̀lọpọ̀ tó ní pé òṣèlú tẹ̀ ń ṣe nísìn, lóòótọ́ federal òun ló control gbogbo 36 states. Lásìkò tá wà, ẹni tó wà níbẹ̀ tí ó jẹ́ ẹ̀yà tiwa, ó ń control federal yẹn, but to what extent ló fi ń control ẹ̀? Tá bá ní ká wo the vast population of in Tinubu control, a rí pé even control yẹn gan, ìwọ̀nba díẹ̀ ló ṣì ń control. Kò láǹfààní àti control the vast majority of Nigeria. Lójú àwa lè rò pé ó ń control ẹ̀, but tá bá wò indirectly, kò control ẹ̀ gẹ́gẹ́ bí a ṣe fẹ́. Nítorí pé tó bá yẹ pé ó ń control ẹ̀ ni, kí ló gbọ́dọ̀ jẹ́ kí a máa ní sad relationship pẹ̀lú Benin Republic? Benin, òun fẹ́ ni a lè ní ilẹ̀ Yorùbá kan náà ni, but lẹ́ni àwọn gómìnà wọ̀ lè ṣàǹfààní kankan fún wa pẹ̀lú Benin Republic nítorí pé federal ti lọ́kẹ̀. But tá bá níjọba tiwa tí country wa ń run, gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan automatically a lè bá Benin ṣe, a dẹ̀ bá gbogbo àgbẹ̀ ayé ṣe. Bó ṣe ló dàbí ìgbà tí ọ̀rọ̀ yẹn àwọn tó ń ṣe politics nínú the current Nigeria lẹ́nìí, tí wọ́n ń pera wọn ní whatever political party. Àwọn èèyàn wa tó ń ṣe politics yẹn, we cannot blame them. In tí wọ́n rò pé ó lè work nìyẹn, pé at least tíyàn kan bá tẹ̀ di center mú, as long as táwa bá ní state tiwa, tí Igbo ò dẹ̀ lè jẹ governor nínú state wa, tí Hausa ò lè jẹ́, at least àárín ara wa lájọ máa jẹ́ these political parties, whether o support one party or another. Nítorí pé kò ń ṣe party kan ló ń ràn ní gbogbo state ilẹ̀ Yorùbá lẹ́nìí. Tá bá wo Ọ̀ṣun state, ó yàtọ̀ sí party tó ń ràn ní Lagos. Tá bá wo Ọ̀yọ́ lẹ́nìí,
party tó ràn níbẹ̀ ó yàtọ̀ sí. So àwọn ọmọ Yorùbá wọ́n mọ the bigger picture of intern discourse ṣe làwọn kàn fi sentiment state level fi wò ìyẹn làwọn tó ṣe endorse àwọn politicians yìí tán ní ká tún continue lóòótọ́ wọ́n mú federal ní 2023 nígbà tí Jagaban dé bí ó favour wa kò favour wa olúkálùkù ló lè sọ yẹn but intern sọ ni pé nígbà tá a bá ti cut out tí ilẹ̀ Yorùbá dá dúró as an independent country now ẹni tó bá jẹ́ president wa lókè kò gbọ́dọ̀ jẹ́ Haúsá náà ọmọ Yorùbá ló máa jẹ́ ìntàbádẹ́fẹ́ àwa tá a bá dìbò fún a lè wá tẹ̀ wá decide pókè lọ́jọ́ iwájú o just for argument's sake bàbá ní pátì mẹ́ta bàbá ní pátì mẹ́rin olúkálukú máa wá nominate candidate tiẹ̀ tó máa lọ represent wa lókè àádẹ́sì máa control ìpínlẹ̀ wa kankan gbogbo province wa a sì máa control a sì wà ní kápá wa eléyìí tí ẹ fẹ́ control state lóòótọ́ àwọn federal ló ń control state because owó tó ń bọ̀ láti federal òun ni state ń ná federal allocation but nígbà tá a bá ti gba country tiwa in tó kókó máa yàtọ̀ nínú gbogbo ẹ̀ ni pé a ní máa lọ campaign nílẹ̀ Haúsá mọ́ a ní any reason bá fẹ́ lọ campaign ní Sokoto because bí Tinubu fẹ́ nísìn bó kọ̀ bó bá tún fẹ́ padà lọ ṣe 2027 a tún fẹ́ lọ campaign ní north a fẹ́ lọ campaign fún the same set of northerners tó ń sọ fún Tinubu nísìn pé sórí 2027 yẹn ní north ó máa difficult fún ẹ o nítorí pé expectation tí a fẹ́ àrígbà ṣe rí gbogbo yẹn kò tẹ̀ really kàn wá kan lọ títí but àwọn tí wọ́n sì ń fi sentiment ọmọ wa ní ẹ jẹ́ kó sì parí iṣẹ́ tó ń ṣe yìí ká ṣẹ̀ máa wá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá òmìnira ilẹ̀ Yorùbá ẹ ti gbàgbé pé tílẹ̀ Yorùbá bá dá dúró gẹ́gẹ́ bí independent country tiẹ̀ a need láti ṣe sọ fún pé ó yá wá lọ sí north kó lọ campaign bó bá jẹ́ pé Tinubu wà ní south west nísìnyí tó yẹ pa ti gba country wa kó lè yá àwọn èèyàn dáadáa tó bá jẹ́ pé a ti ní ilẹ̀ Yorùbá country ṣe mọ̀ pé within Kwara Kogi Ondo Ekiti Ọ̀yọ́ Ògùn Lagos àti bíi Edo ní Tinubu máa ti máa ṣe gbogbo campaign ẹ̀ kò ní wá jẹ́ pé Tinubu nìkan mọ́ kódà ìwọ náà tó ń wò mí èmi náà lè contest anybody can contest because ẹ̀tọ́ èèyàn ni a ti rí nísìnyí pé after tí ẹni tó gbé owó rẹpẹtẹ sílẹ̀ fún Donald Trump ìyẹn ní American politics ò kàn wá mo kàn fẹ́ lè ṣàpèjúwe two party system náà ló ràn l'America a ní Democrat a ní Republican tí Elon Musk fi lè sọ pé àwọn náà fẹ́ dá American party sílẹ̀ ìdí ni pé kò láìkí in tí Trump ń ṣe mọ́ pé ìtajọ sọkọ́ lélẹ̀ àdá máa save owó ni I don't want to dive too much in that area but gbogbo wa láti gbọ́ news yẹn pé nísìnyí o Elon Musk náà máa dá party kan sílẹ̀ ó máa survive kò ní survive is not the issue mo kàn fẹ́ kí afẹ́lẹ́ fi ṣe àpèjúwe fún ọmọ Yorùbá tí wọ́n fi state level wọ́n fi ń gauge ṣèbígbà tá a bá ti mú state tèmi bá ti jẹ LDC chairman tí a dẹ̀ jẹ commissioner tí a dẹ̀ jọ contest whatever the political party tó ń ràn nísìn mo fi dárúkọ àwọn political party yẹn because they are irrelevant gbogbo àlàmọ political party yẹn so nísìn a ti rí ní Ọ̀yọ́ nísìn ìyàn kan náà fẹ́ jáde fẹ́ ṣe governor another person náà máa contest against it but in tó gbàgbé ni pé under Nàìjíríà sì ni gbogbo eléyìí sì ń ṣẹlẹ̀ tá a bá ti dá dúró bẹ́ẹ̀ náà lè ṣe máa contest náà ní Ọ̀yọ́ state ní gbogbo àwọn state yẹn just like bí a ṣe rí náà ní the present day America tí
Elon Musk sọ fún Trump pé wẹ́ into náà máa ṣe kọ́ ló ń ṣe ẹ jẹ́ ká jọ gbọ́. Friday, which the billionaire had fiercely opposed. Our North America correspondent, Arunaday Mukherjee, has more from Washington. Well, Elon Musk had said earlier on as well that if this tax and spending bill of President Donald Trump does pass, he will be floating a new political party. And in line with that, on the 4th of July, that is America's independence, he put out a poll on his social networking website X, in which he asked people, or rather his followers, whether they wanted independence from America's two-party system. Now, mo kàn fẹ́ ká kàn fi ní idea in tí mò ń sọ ni. Mo fẹ́ ká gbọ́ Ṣeun Ọ̀kínbalóyè interview kan tó grant ọmọ Galadima, Buba Galadima, tó ń pè ní Zainab. Mo kàn fẹ́ kẹ́ wo feel in tọ́mọ yẹn sọ. Gbogbo eléyìí ni Tinubu máa lọ confront ní 2027. Whether ó like ẹ̀ kò like ẹ̀, ó sì gbọ́dọ̀ lọ campaign again ní 2027 ní North. Why tó fẹ́ lọ stress ààrẹ, tó fẹ́ lọ gbé ààrẹ padà sí North láti lọ máa sọ pé ẹ dìbò fún mi. Tó bá dissolve union yìí nísìn, tí gbogbo olúkálukú padà lọ sí base, àá sì ìjọ rẹ̀ fún wọn ní North. Ẹni tó bá ń run ní business ní North, tí break up yìí bá ẹgbọ́ bíbẹ̀ dáadáa, ṣẹ́rí tí break up yìí tó bá wà distasteful, tó bá wà sour, gbogbo ẹni tó bá ní property ní North ẹ gbàgbé ẹ̀, ó ti di go by. Yes. Tó bá ní any property tó ti kúrò nínú Southwest, gbàgbé property yẹn tó bá ti lè ta nísìn. Ó wà lára reason táwọn kan ṣe support Yorùbá nation náà, ọ̀rọ̀ tí mò ń sọ yìí, wọ́n ti invest gan sí Abuja. Ṣé àwọn ọmọ pé ọjọ́ báyìí máa dé? Àwọn ọmọ Yorùbá tó invest sínú Abuja pọ̀ gan. Tẹ́ bá rò pé wọ́n support Yorùbá nation torí property wọn, torí investment wọn ni o. Ẹ gbọ́ mi dáadáa, torí investment wọn tó ti gbé sínú Abuja àtàwọn areas tí wọ́n rò pé ó máa fún wọn ní better yield returns. So they don't want to sacrifice that. Àwọn ọ̀dẹ̀ lè dúró dè yẹn. A lè dúró dè torí interest tẹ̀yìn against the interest of 60 million Yoruba people. Kò possible. So ó better kẹ́ tètè máa wá option. Charity break up of Nigeria tó bá lọ smoothly, tó jẹ́ pé ó lọ wọ́ọ́rọ́wọ́, tó bá lọ bí a ṣe fẹ́, ṣẹ́rí gbogbo property yín á ṣì wà níbẹ̀, ẹ lè wá bá yín maintain ẹ̀, ìtẹ̀bádẹ̀ fẹ́ ṣe sí, á sì ní cordial relationship, just like nígbà tí Britain exit the European Union. Àwọn ọmọ wọn tó ń ṣe business ní both side, àwọn kan ta business wọn, àwọn kan retain ẹ̀, àwọn kan wọ́n sì ń manage ẹ̀. But tí break up yìí tó bá ti lè lọ sí di ìtàjẹ̀sílẹ̀, ẹ gbàgbé ẹ̀, kò ní sí ìdí kan àbí ìdí kejì kankan mọ́. Ó máa di iṣu ata yanyan, yam scatter. Tó bá ti lè lọ mú ìtàjẹ̀sílẹ̀, but kò tí mú ìtàjẹ̀sílẹ̀ jáde, torí pé ẹ̀yà tó fẹ́ jáde kúrò ní Nàìjíríà kò ń ṣe Yorùbá nìkan. Bẹ́yà kejì náà bá jáde, tó bá ti lè lọ mú ìtàjẹ̀sílẹ̀, the same consequences àwa náà máa wà affected, is vice versa. So ọ̀rọ̀ yóò ń ṣọ̀rọ̀ àwa tá à ń fẹ́ Yorùbá nation ni mò ń sọ nísìn. It goes with the Biafra, the Hausas, the Ijaws. Tí ìtàjẹ̀sílẹ̀ bá ti jáde látara pé in tí Tinubu sọ nísìn, pé kí military máa pa gbogbo àwọn tó fẹ́ dá dúró, tó fẹ́ destabilize peace àti unity. Èmi ò mọ̀ bí tó ti rí peace yẹn, because for many decades, for many years, there have never been peace in Nigeria. So ibi tí Tinubu ti wá rí peace ti yẹn,
I don't know. But òun nìkan ló lè sọ. But all I know is that many àwọn èèyàn ti sọ̀rọ̀ nípa ṣé Nàìjíríà wà peaceful àbí kò wà peaceful. Ìwọ ni kò sọ, olúkálùkù ló mọ̀ bóyá peace yẹn ó wà lóòótọ́. But in tèmi mọ̀ dájú ni pé kó tẹ̀ tó di pé a bẹ̀rẹ̀ campaign Yorùbá Nation, Nigeria has never been peaceful. Kò sí ìsinmi. Kó tẹ̀ tó di pé àwọn Fúlàní jáde tó jáde ìtàn yìí, gbogbo wa mọ̀ pé kò sí ìfẹ́ láàrin èmi, Ìgbò, Haúsá àti gbogbo ẹ̀yà tó ń bẹ nínú Nàìjíríà. Olúkálùkù lè máa parọ́ fúnra wọn pé yẹn torí o fẹ́ Ìgbò, ìfẹ́ wà níbẹ̀, a nífẹ̀ẹ́ ara wa. So eléyìí tí Tinubu wá ń ṣe ń sọ̀rọ̀ pé òun ò ní gbà o, gbogbo èèyàn ọmọ Yorùbá o, òun ò ní fún yín láyè o, bóhùn yín bẹ fẹ́, bóhùn yín kẹ́kọ̀ọ́, gbogbo tó bá gbà lòun máa ṣe láti fi defend Nàìjíríà. Àwọn ò ní kó má defend Nàìjíríà, but ẹ̀yin tẹ́ bá mọ̀ dáadáa, ẹ̀yin tẹ́ bá mọ̀ Ọmọlódù Ọdẹ dáadáa, ẹ sọ fún pé in tó fẹ́ fà yìí ó máa mú ìrántí in tó ṣẹlẹ̀, tó ti ṣẹlẹ̀ rí níbi tó ń pè ní Yugoslavia. Ó wà lára tí bàbá Akíntóyè sọ fún ní May, ìyẹn May ọdún yìí, pé Tinubu farabalẹ̀, má jẹ́ kí Nàìjíríà jẹ́ in tó máa mú ẹ lọ débi àṣìṣe tó ò bá jẹ́ kí Nàìjíríà pín wọ́ọ́rọ́wọ́. Má jẹ́ kí ọ̀rọ̀ Nàìjíríà, má gbé ọ̀rọ̀ Nàìjíríà sórí bí wọ́n ṣe ń gbé sórí ẹ̀jẹ̀ tó ń ràn lára ẹ, àwọn kan ti gbé sórí bẹ́ẹ̀ rí lágbàáyé kan rí, ó padà bu wọn lọ́wọ́ ni. Ẹ bá ń sọ fún Tinubu, ẹ̀yin tẹ́ bá mọ̀ dáadáa, ọ̀rọ̀ tí à ń fà yìí ó máa padà bu ẹ lọ́wọ́ tó o bá tètè jáwọ́ lórí ọ̀rọ̀ Nàìjíríà. Torí kò ń ṣe Yorùbá nìkan ní ẹ̀yà tó náà ń fẹ́ lọ, bọ̀ tí Yorùbá la dúró lé lórí. Ó máa bu ẹ lọ́wọ́ débi pé ẹ̀mí ẹ á já sí, kò sọ́gbọ́n ẹ̀. Ìdá ó já sí nínú ìgbà tá à ń bá ń jà lọ ni, àbí kó ṣeé ṣe pé wàá padà dẹni tó máa wà ní exile, ó máa sá kúrò ní Nàìjíríà, wọ́n dẹ̀ máa mú ẹ, a dẹ̀ máa gbé ẹ lọ sí International Criminal Court, ibẹ̀ dẹ̀ ló máa padà kú sí. Ọ̀nà méjì ni. Ó bẹ́tà nísìn tí ọ̀rọ̀ yẹn sì ṣe é sọ, má torí interest tiẹ̀ lọ dá ẹ̀mí àwọn ọmọ Yorùbá 60 million ní 2027 tó ń sáré ẹ̀. In táwa máa ṣe, ìyẹn àwa tá à ń bá campaign lọ before 2027, òun ni pé ká intensify effort wa. Ká kúkú sọ fún Tinubu pé ó dá, since tí o ti fohùn síta, ṣe mọ̀ pé kò fohùn síta bẹ́lẹ̀ rí, ó ti wá fohùn síta nísìn pé òun ò care, ó bá jẹ́ ọmọ whatever, you will be dealt with by the military. Tinubu ti padà wá fún wa ní ohun yẹn nísìn. Ohun yẹn ò sí tẹ́lẹ̀, ó ń ṣe lábẹ́lẹ̀ ni. In tí Tinubu dẹ̀ tún fẹ́ ṣe, òun ni ó ń play mind àwọn ọmọ Yorùbá, àti ń gbọ́ constitutional reform. Ṣé rí gbogbo ọ̀rọ̀ constitutional reform yẹn, I will come back and deal with that area, but mo fẹ́ focus lórí àtẹ̀jíṣẹ́ sí Tinubu fi síta, torí ó ránṣẹ́ sí wa ní. Èmi náà dẹ̀ gbọ́dọ̀ ránṣẹ́ padà sí, torí pé èmi ò ń ṣọmọ àlè. In tó bá máa gbà, òun la máa fún ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí.
ẹ̀mí tiẹ̀ dẹ̀ máa já sí ẹ̀mí tàwọn ò ní já sí nítorí pé wọ́n ti sọ fún ẹ pé má jẹ́ kí ẹ̀mí ẹ já sí ó dẹ̀ sọ pé ó da ó fẹ́ jẹ́ kí ẹ̀mí ẹ já sí then kò sí nǹkan tá lè ṣe sí. That is entirely your own cup of tea, not mine. Because Baba Akintoye dìídì kọ lẹ́tà yẹn ó take time kí bàbá ẹ̀ tó gbé kalẹ̀ mo ní láti ka lẹ́tà yẹn tó bá fẹ́ lẹ́tà yẹn àti discuss lẹ́tà yẹn tẹ́lẹ̀ rí. Mo kí èèyàn wa lẹ́ẹ̀kan sí mo kí wa pé àkúṣẹ́ ìlú kò ní sú wa kò ní rẹ̀ wá àdẹ̀níṣe lásán. Mo ń padà bọ̀ lẹ́ẹ̀kan sí lórí ibi báyìí mo ní èyí tí Tinubu fẹ́ fi strain ààrẹ nípa ká tún wá lọ dìbò again ní 2027 kò ṣe pull out nísìn kí gbogbo ẹ lè dán mọ́rán kó má bàa mú ìjà jáde kó má bàa mú ìtàjẹ̀ sílẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ ètí arákùnrin tó sọ pẹ̀lú Buba Galadima ìyẹn ọmọ Buba Galadima tó ń pè ní Zainab. Mo kẹ́yìn wa lórí ìjókòó orúkọ tèmi ni Ọláyọmí Kóìkì láti iléeṣẹ́ wa tá à ń pè ní Kóìkì Media, bringing the world closer to your doorstep. Giving up on APC. I'm just highly disappointed. Very disappointed. I actually thought that, there are some places I can't go to. During Buhari's time, second tenure, they broke my windscreen. Because they said, you promised us, now you're enjoying your inside car. Before, when you go to traffic lights, you see them begging, using their hands like this. Now they will knock on your window. Now they will snatch whatever it is that you have. So even if you think, it doesn't affect me, it's coming. I am afraid of the storm that is coming. There's a storm. Oh yeah, there's a storm that is coming. People and it could consume the APC. People will think that, it's the North. The North, they don't go to school. There's insecurity. If it blows up in the North, Nigeria is gone. So we have to fix it. Mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ bẹ́ẹ̀ yẹn o. Tinubu, ẹ̀yin tẹ́ ń ti Tinubu, ẹ̀yin ọmọ APC, ẹ̀yin tẹ́ jókòó sí abroad tẹ́ ń ti Tinubu, North máa explode ní 2027. Apá èmi gan mo ní lè ka o. Ṣẹ́rí tí mo ṣe ń ṣe yìí, apá mi ka because within Southwest ni. Ṣẹ́rí tí ọ̀rọ̀ yẹn bá ti kọjá Southwest tó bá ti explode, ó máa kọjá nǹkan tá à ń sọ yìí o. Ó máa kọjá gan-an. Àwọn tó mọ̀ nípa northern part of Nigeria lẹ́ni tó ń sọ̀rọ̀ yìí. Ẹ farabalẹ̀, ẹ̀gbọ́n tó ń sọ. Ẹ̀yin sọ fún Tinubu pé bóun kó rígẹ̀ kó ṣàtiwọlé bóyá kẹ́yìn lè ní appointment ìṣòro fẹ́ ya photograph Tinubu òun ya picture káàkiri àgbáyé òun ṣe paparazzi ẹ̀ òun ṣe PA òun fi ṣe minister ẹ̀ ń fi ẹ̀mí àwa tó kù ẹ̀ fi ń wéwu ẹ̀ ń sọ fún wa pé ká gbẹnu sàn kódà a máa crush gbogbo yín a deal pẹ̀lú gbogbo yín ló bá wùn kẹ jáde kẹ sọ pé ẹ fẹ́ gba country kankan a máa nà yín a máa ṣe yín mọ́ṣẹ́ a máa ṣe this n táwa máa ṣe èmi ò mọ̀ tí bá ní mo mọ̀ irọ́ ni mò ń pa but n tí mo mọ̀ ni pé wàá pa gbogbo 60 million Yorùbá tó wà nílẹ̀ Yorùbá wàá pa gbogbo wa pátápátá including myself wàá pa gbogbo wa tá bá dẹ̀ jẹ́ pé ó bá pa gbogbo wa Nàìjíríà ò tún ní exist mọ́ ní nǹkan tá jọ ń gbéra wa fàyè torí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ jẹ́ ká jọ dissolve peacefully tó bá ní ògbà kó di peace ó máa di category A tí category A èèyàn bá tún wá tètè ṣiṣẹ́ á dá padà sí category tó bá ń wà torí pé ìwọ kọ́ ló ní ilẹ̀ Yorùbá wọ́n bí wọn náà bó ṣe bí èmi ni ìwọ Tinubu bó ṣe bí ẹ lọ bí èmi náà wọ́n lè wá bí ẹ in a different way o bí anulé lọ bí ẹ sí o torí wọ́n bí èmi sí hospital but in tí mò ń sọ ni pé bó ṣe bí ẹ gbogbo wa
bẹ́ẹ̀ náà la ṣe máa lọ ẹ̀mí kan tó ń bẹ lára ẹ̀ ló ń bẹ lára tèmi a máa padà ṣe kinní yẹn fún gbogbo yín ni ó kù díẹ̀ ṣẹ́ni gbogbo tí bàbá kí tó yẹn sọ yẹn àìtí rẹ̀ dì tán ni èmi ti padà sí London ẹni tó bá rò pé à ń dẹnu nígbà tásìkò bá tó àlówó ta fẹ́ fi lọ́lé nísìn mo sọ fún yín pé mídíà kì í ṣe ọ̀fẹ́ àwọn kan ní Koiki ìgbà ló ń bọ̀ nílé ṣé ẹ kówó sí mi lápò mo ń béèrè ni o ṣé kówó sí wa lápò nígbà tá a ní kẹ́ fún wa lówó ká fi operate ká fi ṣiṣẹ́ yìí àwa kan fẹ́ wà nílé kí iṣẹ́ yìí lè máa lọ ẹni ẹ fẹ́ dáwó mọ́ àti dáwó owó tá dá àmọ́ tá fi ṣe so èmi náà ti wà lọ́dọ̀ àwọn ìyàwó mi nísìnyí àtàwọn ọmọ mi so ìta bá máa ṣe àmájọ ṣe báyìí bọ̀tẹ́ bá ti sọ pé ká tún máa padà bọ̀ nílé o ẹ gbọ́dọ̀ ra ticket ẹ gbọ́dọ̀ fún wa ní spending money torí pé for now a ní ẹni owó kankan tá tún fi lọ ná pàǹlọ́lé mọ́ so àjọ máa wà London ni èmi náà wà London máa pariwo bó ṣe lẹ́yìn tẹ́ wà lé bó wù yín kẹ́ gbéra ńlẹ̀ bó wù yín kẹ́ má gbéra ńlẹ̀ bọ̀tẹ́ bá ti wá gbéra ńlẹ̀ tí mo rí pé yes ẹ ti gbéra ńlẹ̀ èmi lè wá lọ yá owó màá fi ra ticket but for now a ṣì máa wà London àjókòó sí London wọ́n kúkú lé mi London mo ní ìwé níbí báyìí mo ti gba ìwé ká tó bẹ̀rẹ̀ Yorùbá Nation a máa ṣiṣẹ́ tá à ń ṣe lọ kò disturb tá à ń ṣe bọ̀ṣẹ́rẹ́ tẹ́ wà ń lé tẹ́ ẹ̀ bá múra dáadáa torí gbogbo yóò lè japa kò possible tẹ́ bá rò pé gbogbo yín máa japa irọ́ ni kódà 1% of yín ò lè japa before 2027 gbogbo ẹni mo fi sọ bóun ẹ̀ kò fẹ́ gba by road ni o bó fẹ́ lọ gba fífísà ni o ò lè sá kúrò ní Nàìjíríà tó délẹ̀ torí pé we are 60 million and this is the time we fight it. This is the time àsìkò yẹn but àwa ta fẹ́ ṣiṣẹ́ àwa ń struggle pẹ̀lú funding àwa ń wá fund bẹ́ẹ̀ tó ń wá safety pin because tí mo ta fẹ́ ṣe tàbá tí mo ta fẹ́ ṣe mo ní the first power tẹ́ kọ́kọ́ need nínú pàmò àjàjàgbara òun ni media tẹ́ ẹ̀ bá ti ní strong media tó lè dúró tán tó ń ṣe mídíà àjókòó abroad tá ń parí mídíà tájọ máa fẹnu kóra wa torí pé iṣẹ́ tí mídíà ń ṣe ó ju gbogbo iṣẹ́ tẹ́ni kọ̀ọ̀kan tó fẹ́ ṣe lọ mídíà ló máa gbóhùn olóyè síta bólóyè bá sọ̀rọ̀ nísìn tí Koiki ò bá tí olóyè bá sọ̀rọ̀ èmi àti olóyè ti sọ̀rọ̀ kọjá lè nísìn tó bá rán mi jáde nísìn pé Koiki yà lọ sọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ tó rán àwọn mídíà tó kùnà tó sọ̀rọ̀ báwo lẹ ṣe fẹ́ gbọ́ the power of the media but tí mo power of the media òun la ṣe ń ṣe ní wọ̀ṣìwọ̀ṣì ló máa dàbí àti pé yẹn wá ń tọrọ owó fún wa lówó support wa o support àwa tajà tí bá fẹ́ tajà màá mọ bí tí mo fẹ́ lọ tajà mi sí nínú London mo ti gbé ní UK mọ pé kí n má mọ kódà tí bá dọ́dọ̀ àwọn gbogbo ọ̀dọ́ ẹ̀gbọ́n mi gbogbo wọn tó wà ní Dustin yẹn màá mọ tí mo fẹ́ lọ tà fún wọn but in tan polongo ó need the funding ó need the proper funding tó bá ní proper funding tẹ́ à ń ṣeré ni àlọ́ anywhere mo ti sọ yẹn ní December but owó ń bẹ nílé but fẹ́ jẹ́ ká activate débi pé a máa rí owó yẹn dé onílé so what do we do a máa bá lọ báyìí but ṣẹ́rí Tinubu òun ti ń kówó fáwọn tó máa kówó fún ẹni tó fẹ́ tó máa ṣe wọ́n ti ń ṣe kúlíkúlí wọ́n ti ń ṣe bisikíìtì wọ́n ti ń ṣe magi bẹ́ẹ̀ bá jókòó pé Tinubu ò ní jáde wá contest ní 2027 ìrọ̀lẹ́ pa ó ti fi wọ̀nyí báyìí nísìnyí pé I will crush every one of you ó ti fún ọ ní order àwa la máa wá sọ fún pé àtẹ̀fẹ́ yẹ kẹ́ crush wa àwa gan tẹ̀fẹ́ kẹ́ crush wa tó tẹ bá crush wa yẹn à lè jọ mọ̀ pé ó kúkú better so ẹ jẹ́ ká máa bá ọ̀rọ̀ yẹn lọ ẹ jẹ́ ká padà sọ́dọ̀ Zainab ọmọ Galadima ó ń bá Ṣeun kí n bá lóye sọ̀rọ̀ mo ní interrupt ẹ̀ mọ́ this time máa dá padà sẹ́yìn so that ká lè gbọ́ látòkè délẹ̀ àti wá yan ọ̀rọ̀ nínú ẹ̀ ẹ̀yin tí wọ́n fún ní fìlà mo ráwọn kan ń gba fìlà ADC ní Ọ̀ṣun state ṣé mo fẹ́ sọ̀rọ̀ èdè bọ́ mo dá padà wọ́n kó góòlù yín ní Ọ̀ṣun state béèrè pé fún wa ní ounce of gold ẹlòmíì gbogbo tó need kó kàn ní kó fún ẹ eré etí lélẹ̀ tẹ́ lọ béèrè lọ́wọ́ wọn pé Koiki sọ lórí social media pé góòlù tẹ́ ń jí gbé nínú Ọ̀ṣun state gbogbo wọn lọ́mọ pẹ́ o
tó bá rò pé èèyàn kan mọ̀ nípa ẹ̀ gbogbo ọlọ́mọ̀ pẹ́ o ẹ fáwọn náà lẹ́yọ kan náà ẹ tẹ̀ fún mi ní kékeré báyìí sórí tó bá fún ẹ ní kékeré yẹn tó bá fún ẹ ní this size of gold whatever tó bá weigh tó bá fún ẹ ní size yìí ọdún méjì ó sì ń gbádùn lọ ó wá dẹni tó ń sáré fún fìlà mórí tó ń pín fìlà ìdísì fún yín ẹ rí pé ẹ má yẹ kí n sọ̀rọ̀ dì ẹ jẹ́ n filẹ̀ bẹ́ẹ̀ but ó ṣe ni láàánú pé ó ti wá di bẹ́ẹ̀ fọmọ Yorùbá ní Ọ̀ṣun state wọ́n tẹ̀ láwọn àwọn state kankan náà Ẹgbẹ̀bà Ẹgbẹ̀wédú wọ́n tẹ̀ ní state kan wà àwọn yẹn lọ máa ń kọ́kọ́ dìbò tán ní gbogbo election wọ́n bá ti gba 5,000 báyìí wọ́n máa sáré sábẹ̀ ọbẹ̀ tó fẹ́ sè níjọ́ election yẹn ẹ wá rí bí ayé wa ṣe wá dùn kí n kàn fílẹ̀ bẹ́ẹ̀ ẹ wo bí ayé wa ṣe dùn tó ẹ rí bí wo ayé wa ṣe dùn tó ẹ wo bí ayé wa mo kàn ń sọ ní o torí tí bá lo ìdíkejì míì kò dáa fún àwa ọmọ Oòduà ká tó máa fi ọ̀rọ̀ òdì síra wa lára ọ̀dẹ̀ tí mo sì mi ti bẹ̀ mí gan pé kí n má ṣépè mọ́ torí n tó ń gbé nínú mi ó ju pé kí n fún yín lépè ni bí ṣe rí tẹ́ ń gba fìlà ṣé mọ̀ pé fìlà tẹ́ ń gbà yẹn mo ní àná sọ fún wọn pé kọ́ fún yín ní this earring tó jẹ́ gold tó ń bẹ l'Ọ̀ṣun state ọdún mẹ́ta owó tó ṣì máa wà láwọ̀ ẹ̀ ó máa ju fìlà tó dé lọ but kò lè yé yín náà because àwọn tó ń dé fìlà lẹ́yìn lórí àwọn ló máa wà ní superior lókè wọ́n dẹ̀ ti mọ̀ pé tílẹ̀ Yorùbá bá dá dúró everybody will have the constitutional right kò ń ṣe constitutional right tí Tinubu ń sọ fún yín nísìnyí tọ́kọ̀ gbogbo àwọn mo ráwọn bá gbéra láti Tinubu yóò tẹ̀ dá rárá kò tẹ̀ pọ́n àwọn ọba lé ara àwọn bá wá kúrò ní palace wọn mo ní dárúkọ gbogbo àná làwọn wo bàbá àṣà àwọn bá wá kúrò ní palace ẹ̀wò títì tó ń bá mọ́tò yẹn sí gbogbo ẹ̀rí wàsàwàsà wòsòwòsò gbogbo ẹ̀rí orí jágbàjàgbà wọn wá ní wọn ń ṣe constitutional review ọba lọ́wọ́ ń pè kó wá báwọn jókòó constitutional review nínú Nàìjíríà ṣẹ̀rí bí mo sọ fún yín pé Tinubu ti kó àwọn ọba yín ó ti kó wọn sínú ìgò ó ti lọ́ọ̀kì wọn pa òkùnkùn dárúkọ ọba kọ̀ọ̀kan ó ti kó gbogbo wọn sínú ìgò ó ti lọ́ọ̀kì wọn pa kò fún wọn ní power to need àwa wá ń sọ fún ọba pé tẹ bá darapọ̀ mọ́ ká gba country àwọn kan ní ọba kan ò lè sọ̀rọ̀ nítorí pé control wá láti UK ló ń control Tinubu France kan ń lo lẹ́gbẹ̀gbẹ́ ni gbogbo pé Nàìjíríà lé ní UK ló ń control ẹ̀ látòkè délẹ̀ gbogbo ayé tẹ̀ ń gbé nínú Nàìjíríà is under the control of the British Empire and the British Empire ò fẹ́ jáwọ́ tí wọ́n mọ̀ pé táwọn bá ti jáwọ́ kúrò lọ́wọ́ wa tí a lè bọ́ sórí bàbá tó lọ sí space yẹn ọmọ Yorùbá yẹn bí ayé wa ṣe máa rí nìyẹn a máa lọ káàkiri a máa revolve kò ń ṣe èyí tó ṣe ń pa data ìwọ tó ń pa data tó jẹ́ pé gbogbo tó fẹ́ kó tó sọ̀rọ̀ tán o ti pa data ṣé wọ́n ló fẹ́ understand the intan so ṣáwọn yẹn la máa wá dúró dè we gotta force every one of you into that country tí ta bá dúró dè gbogbo yín ẹ máa fi let me just take that back ẹ jẹ́ fi ẹ sílẹ̀ ẹ gbọ́ Galadima eléyìí tí mo mú jáde láti lè jẹ́ kí ẹ mọ̀ pé tí Yorùbá country bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè a ní láti lọ campaign ní Sokoto kí ni kàn mí pé mo fẹ́ lọ campaign fún torí mo fẹ́ ṣe president àbí wọ́n fẹ́ ṣe president àbí wọ́n fẹ́ ṣe kinní kan kí ni wọ́n launch kankan ní Sokoto kí ni kàn wá pẹ̀lú yẹn wọ́n launch kankan ní Zamfara our life has nothing to do with the Igbos but ní understanding òun jàjà pé kí Nàìjíríà ṣì exist ó dẹ̀ àtàkì àwọn ẹ̀yà tó kù so make sense. Have you given up on APC? I'm just highly disappointed. Very disappointed. I actually thought that, there are some places I can't go to. During Buhari's time, second tenure, they broke my windscreen. Because they said, oh, you promised us, now you're enjoying your inside car. Before, when you go to traffic lights, you see them begging, using their hands like this. Now they will knock on your window. Now they will snatch whatever it is that you have. So even if you think, oh, it doesn't affect me, it's coming. I am afraid of the storm that is coming. There's a storm. Oh, yeah, there's a storm that is coming. People and it could consume the APC. People would think that, it's the North.
the North, they don't go to school. There's insecurity. If it blows up in the North, Nigeria is gone. So we have to fix it. So APC is a difficult name to bear, a difficult party name, a title to bear in public now. Is that dangerous? Yes, it is. Let me tell you, there was a reconciliation meeting we had at Women's Center for FCT APC members. I swear to God, I only saw one APC cap. People went there as APC people, but they did not go there for the government. They went there for the reconciliation so that they can see how. Gbogbo ilé tó tẹ̀ sọ kan wá. Ó sọ point kan níbẹ̀ tí mo fẹ́ kí a dì mú. Ó ní it will explode. Now, ṣé ó dìgbà tó bá explode la fẹ́ decide ni? Ó kù sí èmi àti ẹ lọ́wọ́. Mo kí gbogbo wa ṣókí náà lọ́bẹ̀ oge. Kò dìgbà tá a bá sọ̀rọ̀ 3 hours mo ní bíbá. Fún wa ní gbogbo tí ẹ bá tọ́ tó yẹ sí wa ká lè fi báṣẹ́ lọ. Lóòótọ́ àwọn kan ní ṣé mò ń tún padà bọ̀ mo ní mò lè padà wá torí owó láti padà lọ kò ń ṣọ̀fẹ́. Mo dẹ̀ ti sọ pé mo gbọ́ owó kankan lọ́wọ́ ọmọ sí mi mọ́ tí máa tó fi travel. Bí bá ní cash màá ra ticket láàárọ̀ tá a ṣe wà yìí torí àárọ̀ àwọn kan wà á tún máa padà lọ. Àwa fọwọ́kùn yín. But for now, I am in London and I will stay here until when the right time is due to return back again. Mo kàn ní kí n sọ fún yín pé kẹ́kọ̀ọ́ sọ fún Tinubu pé we are not scared, we are not worried. Pẹ̀lú mẹ́sẹ̀gì pé sójà máa jáde wọ̀ jáde in tó wà lọ́wọ́ wọn náà nìbọn àbí nothing more than that. But wọ́n rí ìyẹn fi bá àwọn terrorist jà. Àwọn tó wá ń béèrè pa fi dádúró tó ẹnu ẹni gbogbo àjọ wọ̀nyẹn. Mo kí gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá nílé lóko. Orúkọ mi náà ni Ọláyọmí Kóìkì. Ájú wa ṣe o. Mo kí bàbá Akíntóyè, mo kí olóyè Ọmọdéyẹmọ. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ comment, gbogbo ẹ̀yin tẹ́ máa tún wò. Mo kí gbogbo wa pé láṣeyọrí ilẹ̀ Yorùbá máa dúró bọ̀fẹ́ bọ́kọ̀. Àwa la ní sí àgbẹ̀yìn. Ẹ sọ fún àwọn governors wa gbogbo wọn pátápátá pé àwọn ọmọ Yorùbá o àti make up mind wa. Ọ̀rọ̀ 2027 kò ní solution. In tó pọ̀n wá nísìn ò ní pé ilẹ̀ Yorùbá fẹ́ dá dúró, ó dẹ̀ gbọ́dọ̀ dá dúró. Kò dẹ̀ ń ṣe tá máa fà títí di after 2027. Ẹ jẹ́ ká ṣe ní tọmọlúàbí kó lè ṣe é ṣe fún gbogbo wa ká lè jọ gbádùn ẹ̀. Bọ̀tẹ́ bá dẹ̀ ní pé kò ní rí bẹ́ẹ̀ tó kò sí ti máa sọ ju pé 1914 amalgamation will come to an end. How? Whatever ways it will come. We pray it will be peaceful. We pray it will be something that will be done without bloodshed. But one, if you don't give room for peace, we must all go and expect the other one. Oye, mo kí gbogbo alẹ́ nǹkan sí, mo kí mọ̀ sí mi. Má jẹ́ kẹ́ni kankan sọ fún ẹ pé nǹkan ṣe yìí wọ́n fẹ́ fi dàlúrú ni, wọ́n fẹ́ fi ṣe this ni. Whatever anybody says, just tell them that Yorùbá fẹ́ dá dúró. She